Okay. Okay, sir. Yeah. Yes. Sorry, no. Sorry for the break in transmission. You know, this is a country whereby the network is not that stable, so we're having network problem. So Baba is going to continue from where he stopped. So ẹ má bínú, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kí n sọ Yorùbá. Ẹ mọ̀ pé ìlú tá a wà yìí ó ń ṣe ló ń jẹ dátà bí ìgbà téèyàn bá mu omi. So therefore, ẹ má bínú, dátà lọ sáré ti ẹnubodò. Benin Republic tá a wà yìí, téèyàn bá lo dátà 1,000 naira, ó lè fi sọ̀rọ̀ ju ọ̀rọ̀ 10 minutes lọ ní online. So ẹ má bínú nǹkan tó fà á nìyẹn. Now, bàbá wa ti dé padà, ẹ jẹ́ a máa gbóhùn lọ lẹ́nu wọn. Ẹ ṣé ẹ̀yin ọmọ Yorùbá nílé àti ní diaspora. Nǹkan tí mò ń sọ kó tó di pé dátà yọnu ni pé láti bí ọdún kan àbọ̀ ọdún bí méjì ni mo ti ń pariwo pé ó tó káwa Yorùbá ká ṣètò bá a ṣe máa kúrò nínú Nàìjíríà. Kò ní ìdí ìjà, kò dé pé à ń bá ẹnìkan kan jà. Ráìtì wa, ẹ̀tọ́ wa ni pé ká máa ṣèjọba ara wa, ká má sí lábẹ́ ẹnikẹ́ni, ẹ̀tọ́ wa nìyẹn látọ̀run wá. Gbogbo òfin àwọn àgbáyé ló sọ pé yes, ẹ̀tọ́ yín ni. Nítorí náà kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa bẹ̀rù láti sọ. We have a right to our self-determination, period. And kò dẹ̀ sẹ́ni tó ní right láti gbà kúrò lọ́wọ́ wa. Nítorí náà ọ̀rọ̀ pé àwọn Haúsá wọ́n pa àwọn Fúlàní jàre, Fúlàní àwọn èèyàn wa ní Haúsá tó bá yá Ọlọ́run á fún wọn lọ́gbọ́n tó máa fi gbára wọn sílẹ̀. Ṣùgbọ́n àwa fẹ́ gbára wa sílẹ̀ báyìí ní tiwa. Nǹkan tá a dẹ̀ ní ìdí láti ṣe ni pé kí gbogbo wa ká so wọ́pọ̀, ká ṣètò bá ṣe máa gbára wa sílẹ̀. Àwọn Fúlàní tí wọ́n ti wà káàkiri ilẹ̀ wa, wọ́n wà nínú oko, wọ́n wà ní kíní kan, a ṣì ń wò wọ́n ni, kì í ṣe pé a ò lágbára láti lé wọn jáde. So àbá tí mo mú wá fún gbogbo ọmọ Yorùbá báyìí ni wípé ní àdúgbò kọ̀ọ̀kan láàrin ìlú, ní fíléèjì kọ̀ọ̀kan káàkiri orí oko, ẹ̀yin ọmọdé ẹ ṣètò kẹ́kọ̀ọ́ra yín jọ, ẹ ní ìdí láti lọ máa pààyàn. Nǹkan tẹ́ ẹ kàn fẹ́ ṣe ni wípé kẹ́ ẹ fi hàn gbangba wípé ẹnikẹ́ni ò lè tìta wá kó wá da àdúgbò wa rú. Ẹnikẹ́ni ò lè tìta wá kó wá da ìletò wa rú. Ẹnìkan kan ò lè wá kó wá máa rèpù àwọn ìyàwó wa àti ìyá wa àti àwọn àbúrò wa nínú oko wa yìí àbí nínú àdúgbò wa. Gbogbo àwọn oní ọ̀kadà ẹ̀kẹ́ àwọn ẹ lọ bá àwọn gómìnà, ẹ lọ bá wọn lérò púpọ̀. Kẹ́ ẹ sọ pé kán lé ọ̀kadà jáde kúrò nílẹ̀ yín, pé ẹ ò fẹ́ ọ̀kadà mọ́. Ó ti dójú ẹ̀, ẹ ní ìdí láti pààyàn, nǹkan tó wà lọ́wọ́ yín ni kẹ́ jẹ́ ká lò. Nǹkan tó dẹ̀ wà lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dá lẹ́ni tí wọ́n ń lò against ìjọba wọn ni èrò púpọ̀. Èrò púpọ̀ bọ́ sí títì, ẹ lọ bá gómìnà, ẹ sọ pé ẹ ò fẹ́ ọ̀kadà ládùúgbò nílùú yín mọ́, period. Kádẹ̀ wá wò bóyá àwa máa ní pé ọlọ́pàá máa yìnbọn sí yín. Ìyẹn ìkíní. Èkejì, àwọn tó wà nínú oko tán ṣe wọ̀nyẹn, ẹ wọ́nà ránṣẹ́ sí wọn, ẹ jáde nínú igbó kẹ́ máa lọ lé yín. Torí àní fi yín sílẹ̀ síbi tẹ́ ẹ wà yẹn. Ẹ ránṣẹ́ sí wọn, ẹ wọ́nà láti ránṣẹ́ sí wọn wípé kán jáde kán wá máa lọ lé wọn. Ọ̀rọ̀ Nàìjíríà ti tán, Nàìjíríà has ended. Nàìjíríà lẹ sọ pé ó fún yín láṣẹ láti wá sílẹ̀ wa. Nàìjíríà ti tán, so ẹ wá máa lọ báyìí. That's all. Ẹ̀kẹta, mo ránṣẹ́ sí ẹ̀yin èèyàn wa tẹ́ wà nínú. Mo ti ń bá yín sọ́nà ọtọ́dún kan. Mo ń bá yín sọ wípé ẹ máa ṣètò, kẹ́ máa lọ lé ní díẹ̀díẹ̀. Ẹ má ṣe ní gìrìgìrì, kẹ́ má bàa di pé àwọn èèyàn ń wò yín, wọ́n bẹ̀ sí dìde, wọ́n wá àtáàkì yín. Kó àwọn ọmọ kó wọn padà lọlé. Ládó Èkìtì, l'Óṣogbo, ní Ìlọrin, kó wọn kán kúrò, kán máa bọ̀ nílé. Díẹ̀ tó bá lẹ́ ẹrù tó ṣe é kó ẹ máa kó.
ilé tó pẹ́tẹ́ ẹ̀ tà á, àwọn bí èèyàn tó máa rà á máa wà ń bẹ̀. Ẹ padà sílé, kò sí nǹkan tó, mo sọ fún yín gbà yẹn pé kò ní sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́. Mo rò pé nǹkan tí ò jẹ́ kọ̀pọ̀lọpọ̀ yín gbà ní wípé ẹ rò pé a sì máa rí ṣe lọ́rọ̀ Nàìjíríà. Kò sí nǹkan kan tí anybody lè ṣe lọ́rọ̀ Nàìjíríà mọ́. Nigeria is over. Torí àwa Yorùbá after eléyìí tó ń ṣẹlẹ̀ ní north, ẹ pa ọmọbìnrin, ẹ jó sọ, ẹ fòkúta fọ́ gbogbo ẹ̀ ní pátápátá. Pé èèyàn bá ń sọ lẹ́nu gan, ó ń kọ̀yàn lẹ́nu. Ẹ wá lọ ra petrol, ẹ wá dà sí, ẹ wá jó sọnù. Gbogbo wa dẹ̀ ń wò mí, ẹ̀yin fúnra yín inú mi ń dùn, ẹ ń ṣe fídíò ẹ̀. Àwa Yorùbá a kì í báyàn ṣerú yẹn o. Àwa Yorùbá ń respect ẹ̀mí ọmọ ènìyàn ni. A kì í ṣẹ̀sìn tiwa débi pé à ń para wa. Gbogbo ayé ló mọ̀ wípé àwa Yorùbá la ní religious tolerance dùn gbogbo ayé, ká pé ẹlẹ́sìn máa ṣẹ̀sìn tó wù ú. Everybody ló ní right láti máa ṣẹ̀sìn bó ṣe fẹ́ nílẹ̀ Yorùbá. Ẹnìkan kan ò dẹ̀ ní dìde kó lọ máa pa ẹnìkejì. Ó lè wàásù sára ilé ẹ̀ kó wá join ẹ̀sìn ẹ̀ fine. Ó lè fọgbọ́n tàn mọ́ra, kó mu lọ sí church, kó mu lọ sí mọ́ṣáláṣí, kó mu lọ sílé òrìṣà yín tẹ́ǹsìn. Ó lè ṣe gbogbo wọn yẹn pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfẹ́, ká fà mọ́ra, ká tàn jẹ kó dára wa fine. Ṣùgbọ́n wípé a máa lọ gbà lọ́fun, a máa sọ pé lórúkọ Ọlọ́run a gbá ẹ lọ́fun yìí. Àwa Yorùbá kì í ṣerú, àwa Yorùbá àṣerú ẹ̀ rí. Àṣerú ẹ̀ rí. Àdẹ̀ ní ṣerú ẹ̀ láéláé. Bàbá kan, professor kan láti London, School of Oriental and African Studies. Ó ti wá kú báyìí, ó kú ní 2016. Ìwé tó kọ kẹ́yìn ní 2015 ní nǹkan tó kọ síbẹ̀ ni pé àwọn Yorùbá wọ́n fi ọ̀rọ̀ pé àwọn gbà pé kálukú máa sin ẹ̀sìn bó bá ṣe fẹ́, wọ́n fi yan gan ni. It is the Yoruba are proud of their culture of self-toleration. They are proud of it. Ó wá sọ kínní kan, ó ní igi burúkú tó wù sílẹ̀ àwọn Fúlàní tó wá di pé ká máa pààyàn, ká máa gbáfọ èèyàn wọ̀nyí. Ó ní ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, irú igi yẹn ò lè hù nílẹ̀ Yorùbá láéláé. Igi burúkú ni, kò ní hù nílẹ̀ Yorùbá láéláé. A yàtọ̀ síra. Ẹ jẹ́ ká gbà, ẹ jẹ́ ká bẹ àwọn èèyàn wa nínú ọ̀rẹ́, ẹ gbọ́, ẹ fetí sílẹ̀ kẹ́ gbọ́ nǹkan tá à ń sọ. Ilé àwa Yorùbá a ò kórìíra anybody o, a kórìíra nation kankan o. Nǹkan tá à ń sọ ni pé ẹ̀yin yàtọ̀ sí wa, àwa yàtọ̀ sí yín. Ìyàtọ̀ yẹn ò sí pé a ṣe lè papọ̀, kò sọ́gbọ́n ẹ̀. A ti try láti gbé more than 100 years kò lọ. Kí la tún ṣẹ̀ wá ń continue láti máa tanra wa jẹ sí? Kí ẹ lọ ṣe tiyín lọ́tọ̀, káwa ṣe tiwa lọ́tọ̀. Tó bá ní ìrànlọ́wọ́ tó wà lọ́wọ́ wa lọ́la, ká lè ṣe fún yín. Tó bá ní nǹkan náà tá a rò pé ẹ̀yin náà lè ṣe fún wa, ká lè sọ fún yín náà. Ṣùgbọ́n pé à ń ṣe pọ̀, à ń dira wa pọ̀ yìí, kò lọ o. Kò lọ. Pé à ń di ara wa pọ̀ pẹ̀lú jàgídíjàgan dandan Nàìjíríà, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Ó ti tásìkò káwa Yorùbá kúrò ní Nàìjíríà o. Gbogbo eléyìí tó ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ní north láti bí ijọ́ mẹ́ta yìí, gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ ní north láti bí ijọ́ mẹ́ta yìí, ó ti wá fi hàn gbogbo ayé pé òótọ́ làwa Yorùbá sọ. Mo fẹ́ fi eléyìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò kì í ṣe Yorùbá, tí wọn kì í ṣe dúdú rárá, tó jẹ́ pé wọ́n gbọ́ wa, wọ́n ń fetí balẹ̀, wọ́n sì ń support wa. Yes, ṣùgbọ́n eléyìí tó wá ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta, ó wá jẹ́ kí ìfẹ́ yín sí nǹkan tá à ń sọ kó túbọ̀ pọ̀ sí o. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Let more people in the world get to know that the Yoruba people can never approve of the kind of thing that happened in the north in the past 1 week. That a young girl, merely because he was accused of blaspheming the religion of Islam, was assailed by crowds of people who pummeled her to death.
with stones, and then went on and made sure that they scattered her body. And then they went and bought petroleum and poured it upon her and burnt the body to nothing. And with the people rejoicing that they were doing a great thing, with some of them even taking videos of what was happening, with other people from other parts of the town joining them to commit those horrible atrocities. We Yoruba are not like that. We will never be like that. We have Muslims in our country, in Yoruba land. We have Christians. We have Onisheshe, the people who worship in our own traditional manner. But we don't kill one another. We don't even fight one another. In fact, there is no family in Yoruba land. There is no family in Yoruba land. Kò sí agbo ilé kan nílẹ̀ Yorùbá tí ò sí Kristẹni, Muslim, Oníṣẹ̀ṣe. Gbogbo wọn dẹ̀ ń gbé pọ̀ pẹ̀lú ayọ̀ àti ìfẹ́. Àṣà àti wa nìyẹn. Lídà àwọn láti ilẹ̀ Ìgbò ẹ̀kan mo gbàgbé orúkọ tó ṣe gọ́vnà Anambra State tẹ́lẹ̀. Only the Yoruba are the model for religious toleration. Eze-Ife, I'm sorry. Eze-Ife. That the Yoruba are the model for the management of religious diversity in society. Only the country bá máa ṣẹlẹ̀ Yorùbá bára wọn ṣe ni. Báwọn ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ ń ṣọdún, àwọn èèyàn wọn bá wọn ṣe. Báwọn Christian ṣọdún, àwọn èèyàn wọn bá wọn ṣe. Báwọn Muslim ṣọdún, àwọn èèyàn wọn bá àwa òpin para wa fún religion Nàìjíríà. A mọ̀ pé ẹ ti ń dọ́gbọ́n pé àwọn kan ẹ fún wọn lówó kan lọ máa pariwo pé kò wọ́n lè lẹ́sẹ̀ ńlẹ̀ Nàìjíríà láíláí láti rí kankan bíi tiwọn ajágbémọ́ kèfèrí nǹkan kan and so on. Wọ́n á ṣe wọ́n á tó bá ya wọ́n á tún parẹ́ wọ́n á lọ. Wọ́n á parẹ́ wọ́n á lọ. Because àwa ò irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè tiwa. Bàbá yẹn ní the kind of tree that has produced the poisonous fruit that we see in Islamic fundamentalism and violence in the north can never grow in Yoruba land. Kò lè lè gbé wá o. Lè gbé wá fún ìgbà díẹ̀ tẹ́ bá pariwo káàkiri tẹ́ káwọn bíi méjì márùn mẹ́fà jọ tó bá yá kálukú padà sílé ìyá ẹ̀. Gbogbo pé ẹ̀ pariwo pé Islam ṣe kíní kan náà. Islam is not suffering in Nigeria. Islam is a highly respected religion in Nigeria. Christianity is a highly respected religion in Nigeria. Ṣe làwọn Christian àti Muslim máa ń bú tẹ́lẹ̀ bọ̀tù yẹn náà ti wá ń parí báyìí. Kíní kan wá ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gbogbo Yorùbá mo fẹ́ kẹ́ gbọ́ o. Kíní kan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kò ya mi lẹ́nu bọ̀tù ó máa ya ọ̀pọ̀lọpọ̀ mi lẹ́nu nígbà tẹ́ bá gbọ́. Àwọn ọmọ kan wá ṣe ìpàdé wọ́n wá ránṣẹ́ bá mi wípé Christian làwọn but àwọn ọ̀rẹ́ wọn Muslim ni wọ́n àti àwọn oníṣẹ̀ṣe. So àwọn fẹ́ wá dá ẹgbẹ́ kan sílẹ̀ tí irú ẹ̀ ò sí níbì kankan lóde ayé. Àwa Christian ẹ wá bàbá ẹ wá bá wa dá sílẹ̀ ẹ ṣe inauguration fún wa. Àwa pè pàdé ẹ sọ pé dá ẹgbẹ́ Yorùbá Nation Christian Association sílẹ̀. Okay. Then tó bá di ọ̀sẹ̀ tó àwọn ọ̀rẹ́ wa tó ń ṣe Muslim wọ́n á tún dárú ẹ̀ náà sílẹ̀ Yorùbá Nation Muslim Association. Okay. Then nígbà tó bá di ọ̀sẹ̀ kẹta àwọn ọ̀rẹ́ wa tí ó jẹ́ ọmọ oníṣẹ̀ṣe ni wọ́n tí wọ́n bá wọn dá tiwọn náà sílẹ̀ Yorùbá Nation Ìṣẹ̀ṣe Association. Nígbà tó bá yá àwa pè ìpàdé organization mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ̀yin lẹ́yìn adá ẹ̀ wá ṣe bàbá wa ń bẹ̀. Àwa yànyàn tó máa ṣojú wa dá executive sílẹ̀ àmọ́ máa ṣe pàdé àmọ́ máa gbàdúrà pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan fúnlẹ̀ Yorùbá. Kò sí ìlú bíi tí irú yẹn ti lè ṣẹlẹ̀ láyé. Kò sí another country on earth where that can happen, where people of different religions would come together and take that kind of decision. Kò possible, kò ṣeé ṣe. We are different. We are unique in the world. And we want to establish our uniqueness in our own separate country. Period. That's the situation. Mo kí gbogbo yín o.
ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní north mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí o mo kí yín o mi ò yé gbàdúrà fún yín mi ò yé sọ̀rọ̀ yín ní ti concern o ẹ máa bọ̀ nílé ọ̀rọ̀ Nàìjíríà ti parí ẹ máa bọ̀ nílé ó dàbọ̀ ẹ kú iṣẹ́ o ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ ń wọ́de káàkiri tẹ́ ẹ lọ sí yunifásitì ẹ jìyà ẹ lọ sílé ìwé ọmọdé kéékèèké wọ́n dì yín lọ́wọ́ mú gbà tẹ́ ẹ tí ìgbọ́njú wọ́n mú yín lọ sí school because kò sí ìyá àti bàbá kan nílẹ̀ Yorùbá tó mọ bọ́n ṣe ń tọ́jú ọmọ ju pé ká mú lọ sí school ìgbà tó bá débi pé kán wá máa sanwó ní school wọ́n rí jẹ wọ́n á wówó wọ́n á ṣe fún ọmọ yẹn wọ́n á dẹ̀ wá máa retí tó ọmọ bá jáde tí wọ́n ti dá nìyẹn tẹ́ ẹ bá wojọ́ tá a bá ń ṣe graduation ní yunifásitì wa ní Nàìjíríà àwọn Yorùbá families gbogbo wọn ti létè ràn pátápátá ló máa bọ́mọ kan yẹn wá tí wọ́n bá máa jó máa yọ̀ wọ́n á ṣe oúnjẹ wá wọ́n á jókòó sórí field wọ́n máa jẹun wọ́n máa yọ̀ ìjọ dáadáa níjọ́ tó ọmọ bá graduate láàrin ìgboro Philadelphia níjọ́ kan láàrin ìgboro Philadelphia èmo ń lọ síbi graduation kan ni àwọn káàbí méjì mẹ́ta kan kọjá gèlè àwọn obìnrin wa nínú káàwọn yẹn yáyáyáyá ó rò pé ìkan lára wọn wá rí mi pé Professor Akintoye ló dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò ń bẹ̀ yẹn wọ́n wá dúró gbogbo wọn wá wọ jáde wá bá mi àwa ń jó ní títì gbogbo ará àdúgbò wa ń wò wá torí pé àwọn ọmọ bíi méjì mẹ́ta ń ṣe graduation that's all the graduation is an important thing to the Yoruba people ẹ wàá sọ dorí burúkú mọ́ wa lọ́wọ́ àwọn ọmọ wa wá jáde wọ́n máa wọ́de káàkiri ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ọdún méje ọdún mẹ́jọ rárá o tá a bá báyàn ṣerú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn a máa ń lọ lé wa ni o ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ Nàìjíríà o ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ Nàìjíríà it is time for us to go home ó ti tó àwọn ọmọ wa máa sá lọ ìyá máa jẹ wọn mo wà l'Amẹ́ríkà ojoojúmọ́ náà wọ́dé ojoojúmọ́ làwọn ọmọ Yorùbá ń wọ́dé àwọn mìíràn tí ò wá rọ́gbọ́n tán lè fi wá tán lọ́rẹ̀ẹ́ tán rí ẹ̀gbọ́n àbí bàbá tó lè ràn wọ́n lọ́wọ́ láti sá lọ wọ́n á wá ní àwọn lè lọ through the Sahara Desert ti ju Nàìjíríà lẹ́ẹ̀mẹ́wàá wọ́n á fẹ́ cross yẹ kán lọ dé Libya dé Morocco nǹkan kan wá háyà àwọn smuggler tó máa gbé wọn sínú boat kéékèèké wọ́n lò tó mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá bí 20 nínú ẹ̀ tó máa gbé wọn lóru kọjá lọ sí Europe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà àwọn bóòtù wọn ló máa ń dojú dé sínú omi tí àwọn tó wà náà máa ń kú síbẹ̀ lẹ́nu bí oṣù bíi méjì síbí every week là ń gbọ́ news yẹn every week torí èmi ń follow ọ̀sọ̀ọ̀sẹ̀ là ń gbọ́ ìròyìn burúkú yẹn kò dẹ̀ sí bá ń ṣe lè tó bíi 20 kan wà nù ọkọ̀ yẹn kó dànù kán má rọ ọmọ Yorùbá méje mẹ́jọ ń bẹ̀ bíi mẹ́jọ àwa la máa ń pọ̀ jù why because àwọn ọmọ wa wọ́n lè ọ̀rọ̀ pé à ń jìyà wọ́n fẹ́ they want to go away ìjọba ayé wọ́n kó àwọn ọmọ Yorùbá kan wọ́n kó wọn wá dà wọ́n sílẹ̀ sí Èkó ṣọ́ọ̀ṣì kan wá kó wọn mọ́ra wọ́n fún wọn lówó wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn láṣọ and so on kọ́ ṣọ́ọ̀ṣì yẹn invite mi níjọ́ yẹn ìgbà tí wọ́n ṣe gbogbo yẹn tán tí a wá ń lọ àwọn ọmọ wọ̀nyí wá tẹ̀lé àwọn kan lára àwọn ọmọ wọ̀nyí wá tẹ̀lé mi sí ẹgbẹ́ mọ́tò mi wọ́n ní bàbá ẹ ṣé àwọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ pásítọ̀ yìí ó ṣe wọ́n dáadáa wọ́n fẹ́ràn ẹ̀ wọ́n á dẹ̀ máa gbàdúrà fún kí ṣọ́ọ̀ṣì ẹ̀ túbọ̀ máa tóbi ṣùgbọ́n bàbá àwa lè dúró bí o we cannot continue to live in the hopelessness of Nigeria we are going back to the desert we are going back to the desert sir it is better for us to die in the desert than to live in the hopelessness of Nigeria ibi tẹ́ Nigeria bá wa dé nìyẹn. It is time for us to go home. It is time for us to, and therefore very soon the Yoruba people will be taking a decision. On behalf of their millions of people. We are about 60 million in Nigeria.
You don't need all the 60 million to act. Tá a bá tó bí 5 million so tá a bá sign petition ó ti tó. We will be going before the world to demand our separate country from Nigeria. We have enough material to do so. If we take 5 million people bá sign paper kan, èèyàn kan wá ní kòtò, ó ti tó bó ṣe jẹ́ nìyẹn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ wa àtàwọn ọmọ wa tó ń ṣètò 5 million yẹn. Kán múra sí kán tètè ṣe o. Kán jẹ́ ká gbé síwájú ká lè gbára wa sílẹ̀ kúrò nínú rọ̀fọ̀rọ̀fọ̀ Nàìjíríà o. Ẹ ṣé ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín again lóko lómi nílé ní diaspora ẹ̀ka àtijọ́ ẹ kú iṣẹ́ o. Àsìkò náà fẹ́ tó ẹjẹ́ amúra o, ó dìgbà. Bàbá wa, mo fẹ́ kí ẹ bá ọmọ Yorùbá sọ̀rọ̀ lórí court tí yóò wáyé ní ọ̀la ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìpè tí ìlànà ọmọ Oòduà pè wípé kí election kó má wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú ìpínlẹ̀ Èkìtì. 17 tí í ṣe ọ̀la ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, 20 tí í ṣe ọjọ́ Jímọ̀ ó ní ìpínlẹ̀ Èkìtì. Bàbá wa, kí ni káwọn ọmọ Yorùbá ìrètí wo ni kí wọ́n ní? Ẹ jẹ́ kí n kọ́ ṣàlàyé kí ni ìdí tá a fi péjọ ni. Àwọn tó ń ṣèjọba Nàìjíríà wọ́n máa ń ṣe bí pé ẹrú là wá, pé dandan la gbọ́dọ̀ wà lábẹ́ wọn. Kò sí dandan kankan. It is a contract. Àwa fẹ́ ṣe Nàìjíríà láti wà Nàìjíríà. Ńgbà tá a bá dẹ̀ wá lọ kọ constitution tó jẹ́ fraud tó jẹ́ pé irọ́ ni fún Nàìjíríà 1999 constitution tí ò kì í ṣe constitution tẹ́ẹ̀dẹ̀ wá sọ pé dandan ẹ máa ṣèjọba lórí wa lábẹ́ àwa ní right láti sọ pé a ò ṣe mọ́. Election tí ẹ fẹ́ ṣe election under a fraudulent constitution àwa ò ní gbà kẹ́ṣe lórí ilẹ̀ wa mọ́. Àwa ò ní gbà. Ìdí ẹ̀ nìyẹn gbà tẹ́lẹ̀ fẹ́ ṣe election governorship election lẹ́kìtì ẹ fẹ́ ṣe ti Ọ̀ṣun àwa sọ pé rárá ò kò ní ṣẹlẹ̀ a lọ sí court lọ́ṣun àti lẹ́kìtì. Ẹ̀yin ọmọ Yorùbá ẹni tí ìlú tiẹ̀ tí ìrìn ẹ̀ ò bá jìnnà púpọ̀ sí Adó Èkìtì àti Ọ̀ṣun láàárọ̀ la ẹ jáde o ẹ lọ síbi court yẹn. Ẹ má dúró dìgbà pé organisation kan ló ṣe wà ń pè yín it is your property ẹ̀yin lẹ́ni ẹ lọ síbẹ̀. Àwọn ọmọ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ti múra láti ibi tó jìnnà tó ń bọ̀ o. Àwọn kan ti ránṣẹ́ sí mi láti Èkó wọ́n ti rẹ́ǹtì mọ́tò wọ́n ti mówó ara wọn rẹ́ǹtì mọ́tò wọ́n ti rẹ́dì wọ́n lọ sí Òṣogbo lọ́la wọ́n ṣe wá sí Adó Èkìtì ní last week wọ́n dẹ̀ ṣe máa lọ sí Adó Èkìtì níjọ́ Friday. Àwọn kan ti dìde láti Ògùn state àwọn kan ti dìde láti Ọ̀ṣun state láti Ọ̀yọ́ state àwọn kan ti dìde láti Ondo state tí wọ́n lọ sí gbogbo àwọn kan ti dìde láti Kwara àti Kogi tí wọ́n ń bọ̀. Gbogbo yín dáadáa lẹ́nu o dáadáa lẹ́ débi tẹ́ ń lọ dáadáa lẹ́ dẹ̀ máa padà lọ lé o kankan lára yín ò ní gbẹ́sẹ̀ kọ́ o ní fọwọ́ mú o lọ fi hàn Nàìjíríà wípé a fẹ́ Nàìjíríà mọ́ that is that simple. Ẹnìkan kan ò lè wá máa fi constitution kan tí awúrúdu constitution kan wá máa ṣe election lẹ́wà. We are not slaves. And we will not allow ourselves to be treated like slaves. It's as simple as that. Thank you very much. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé kọ́mọ Oduduwa TV náà lẹ́tí lórí ọ̀fẹ́ láti máa rí bàbá wa tẹ̀sí tún lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wọn kétékété. Lágbára lọ́wọ́ Ọlọ́run orílẹ̀-èdè tí à ń pòǹgbẹ rẹ̀ Ọlọ́run Olódùmarè á mú wá sí ìmúṣẹ ní àìpẹ́ láìpẹ́. Bàbá wa Professor Banji Akintoye ati Halana ọmọ Oòduà náà lẹ́tí ní orí ọ̀fẹ́ láti máa gbóhùn wa látàárọ̀. Bàbá sọ̀rọ̀ nípa ẹjọ́ tá a pè ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì. Ẹ mọ̀ pé nínú ètò tí mo sì ṣe lánàá mo rọ̀ gbogbo ọmọ Yorùbá pé ẹ má jẹ́ á dúró lórí wípé bóyá àwọn tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan àti ráwọn tó ti dìde láti Ìbàdàn àti ráwọn tó ti dìde láti Ṣakí láti Ìṣẹ́yìn láti Àgọ́ Àmọ́dù Àgọ́ Ààrẹ Sẹ̀pẹ̀tẹ̀rí Ìgbòho
tẹ́ mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn, Abẹ́òkúta, Ṣàgámù, Ìjẹ̀bú, Ìlaró, gbogbo èèyàn pátá ló dìde. Àmọ́ inú wa ò bá dùn náà tí ẹ bá tún lè ràn wọ́n lọ́wọ́ kí mọ́tò pọ̀ jaburata, ẹ má lè gba mọ́tò kan fún wọn, àbẹ́ tí ò bá lówó ẹyọ kan ẹ fi ràn wọ́n lọ́wọ́, so that ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀la ẹ rí bólóyè Sunday Igboho ṣe máa ń wọ ìlú, bẹ́ẹ̀ la ṣe fẹ́ kí ilé ẹjọ́ yẹn kó rí ní ọ̀la, kí gbogbo rẹ̀ kó wà flooded pẹ̀lú ọmọ Yorùbá tòótọ́ tó ń jà fún òmìnira Yorùbá. Ẹ má gbàgbé ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣáájú ìbò ìpínlẹ̀ Èkìtì, léyìí tó túmọ̀ sí wípé àwọn olóṣèlú yìí náà ó ṣeé ṣe káwọn náà mobilize ní ọ̀la. Ẹ má jẹ́ kérò tiwọn kó pọ̀ ju tiwa lọ, gbogbo wa náà lájọ pàdé ńbẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Benin Republic láwàáyé, àmọ́ a pàdé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀la. Bàbá wa ó kù kan kékeré. Bàbá mi ló kú o. Mo fẹ́ ránṣẹ́ sí àwọn politician wa. Ìkan náà ni wá, ọmọ ìyá wa ni yín, ọmọ bàbá wa ni yín, ìkan ni wá. Ẹ túnú náà rò bẹ́ẹ̀ ṣe ń rò tẹ́lẹ̀, àsìkò ti yí padà, gbogbo nǹkan ti yí padà. Omi tó yàtọ̀ ti rú o, ẹja tó yàtọ̀ gbọ́dọ̀ máa rìn nú ẹ̀, máa wẹ̀ nú ẹ̀. Gbogbo mo fẹ́ dìbò, mo fẹ́ ṣe kìnìún kan, màá lọ wá 100 million láti dìbò fẹ́ president, màá lọ wá 20 million láti dìbò gómìnà. Gbogbo wọn yẹn òfo ni, òkú síbi tó ń lọ. The Yorùbá nation will be gone before 2023. Tẹ́ ẹ bá sì lè rówó yín gbà padà báyìí, ẹ lọ gbà á o. Àfẹ́ owó yín wọ mi o, ó dàbọ̀. Bàbá wa Professor Adeniran wọ́n bá wa kí gbogbo ọmọ Yorùbá, ìyẹn là ń pè ní vote of thanks, lẹ́yìn tẹ́ ti gbóhùn lẹ́nu Dialana Oduduwa fúnra wọn, igbákejì wọn, àwọn náà bẹ̀rẹ̀, àwọn náà wọ́n bá wa daṣọ bò lójú fún àsìkò iná. Mo dúpẹ́ lọ gbogbo ọmọ káàrọ̀ òjíire pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe farabalẹ̀ tẹ́ gbọ́ àlàyé bàbá wa Professor Banji Akintoye. Òótọ́ ọ̀rọ̀ náà bá yín sọ, òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bá wa sọ, nínú ìfẹ́, nínú ìtara náà bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká mú lò, àsìkò ti tó kó nílé òrèlé. Lẹ́ẹ̀kan sí, dídùn lódùn là ń bọ̀rẹ̀ jẹ̀ fọ́ tí lóge tó gé jẹ. Nǹkan ta nílẹ̀ Yorùbá ó tó wá di orílẹ̀-èdè alágbára. Waterfront wa láti Èkó títí dòǹdó is the longest maybe in the whole of Africa. A lè develop several ports for international trade. Ojú ni Singapore máa yá lára wa. Ilẹ̀ wa wọ́n ní I think is the richest, is the most fertile for agriculture in the whole of Africa. Kí là ń wá? Èmi tí mo bá yín sọ̀rọ̀ ìmọ̀lóko kòkó jaburata nílé Ifẹ̀. Kí ni òkè ń wù ń bẹ̀? Ọ̀gẹ̀dẹ̀, ọsàn, jálókè, gbogbo ẹ̀. Kò sí nǹkan tá a fẹ́ tá a ní. Kí ni Nàìjíríà ní tá ò ní jù wọ́n? Kí ni Nàìjíríà ní tí kò ṣọ̀dọ̀ wa? Ọ̀dọ̀ wa ní àlùbọ́sà tá à ń sọ yìí, ṣáà lè gbìn ní Ṣakí, lókè Ògùn ni, tòmátì, ìrẹsì, èrè, màálù tá à ń sọ yìí, erin lálá mọ̀ ń jẹ tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ṣì wà. Ẹran erin láyẹn ó dáa ju ẹran màálù táwọn Fúlàní. Gbogbo alamari nǹkan tí wọ́n ṣe sí màálù wọn ní òtí ẹ̀jẹ̀ máa sọ lẹ́nu, ó ń ríyàn lára, ń tìyàn lójú. Torí náà kò sí nǹkan tá à ń wá ní Nàìjíríà o, ẹjá palẹ̀ mọ́ ilé yá ọmọ Oòduà. Ọlọ́run ràn wá ṣe o, ẹ ṣé.
Thanks so much for joining the broadcast from the entire world. A pàdé nílé ẹjọ́ lọ́la. Ẹ wojú mi, èmi rè, ṣé ti rí mi. Bẹ́ẹ̀ bá gbàgbé tí mo sọ lánàá wípé court case ní ọ̀la ó ṣe kókó. Torí náà ńkọ́ ẹ jẹ́ kí ẹni tó bá lè ràn yàn lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ lórí àti débẹ̀ àwọn èèyàn. Ibẹ̀ máa wà bombarded emergency bó sọ. Pẹ̀lú àwa ọmọ Yorùbá kò sọ́nà tẹ́ fẹ́ gbé gbà o. Eléyìí òkété ti bórù. Afẹ́fẹ́ ti fẹ́ adẹ̀ ti rí fùrọ̀ adìẹ. Ìṣọ̀kanmọ́ Oduduwa TV. Olóyè Sunday Igboho tó yẹ pé lóòótọ́ lẹ fẹ́ràn olóyè Sunday Igboho tẹ́ ẹ̀ fẹ́ kí ìyà oṣù 8 tọ́jẹ nínú àhámọ́ Benin Republic yóò gbé ẹjẹ́ àpàdé ní ìlú Òṣogbo ní ọ̀la. Táwa bá ti kúrò ní Benin Republic lónìí Òṣogbo ládarí sí from Òṣogbo to Ekiti State lágbára lọ́wọ́ Ọlọ́run 09036371643 09036371643 Ìṣọ̀kanmọ́ Oduduwa TV ó dàbọ̀.